ìyàwó Mohbad fèsì fún bàbá ọkọ ẹ̀. èyí làwọn ohun tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kí n tó lè gbà láti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ mi. yorùbá bọ̀ wọ́n ní bínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná. bẹ́ẹ̀ láwuyewuye nípa ikú gbajúgbajà ọ̀dọ́mọdé òǹkọrin hip hop ní ìlérí olúwa ọládìméjì alọ́ba táwọn èèyàn túmọ̀ sí Mohbad pẹ̀lú bí ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ ìtahùn síra ẹni àti ìsọ̀rọ̀nìgbèsí ṣe ń wáyé láàrin bàbá olóògbé alàgbà Joseph alọ́ba àti ìyàwó olóògbé ọmọwùnmí. ní báyìí ọ̀rọ̀ tí wọ́n jọ ń ṣe fàǹfà lé lórí ní ti àyẹ̀wò ẹ̀jẹ̀ tí bàbá Mohbad ní ó pọn dandan kí wọ́n ṣàyẹ̀wò fún ọmọ òun tí Wùnmí gbé dání láti fìdí òótọ́ múlẹ̀ pé Mohbad ló ṣẹ̀dá ọmọ òun. alàgbà alọ́ba ti sọ pé àyẹ̀wò náà gbọ́dọ̀ wáyé ní ibi méjì òun kò sì gbọ́dọ̀ wà nínú òkùnkùn rẹ̀ àti pé ó dìgbà tí àyẹ̀wò ẹ̀jẹ̀ náà bá wáyé kí òun tó gbà kí wọ́n sìnkú Mohbad láì fi ti gbàjarè tí ìyá Mohbad ké láìpẹ́ yìí pè. ó sì rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ẹlẹ́yinjú àánú kárí ayé pé kí wọ́n ṣèrànwọ́ owó fóun láti ṣàyẹ̀wò ọ̀hún. àmọ́ Wùnmí ìyàwó Mohbad ti fèsì. ó lóun kò lòdì sí ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ṣùgbọ́n ó láwọn àlàkalẹ̀ àti gbèdéke tí bàbá ọkọ òun gbọ́dọ̀ tẹ̀lé kí òun tó lè faramọ́ àyẹ̀wò ẹ̀jẹ̀ ṣíṣe fún Liam ọmọ Mohbad. Ìyábọ̀ Òjó gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà ilé wa tó tún ń ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí látìgbà tí ikú Mohbad ti wáyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ló na èsì tíyàwó Mohbad fún bàbá ọkọ rẹ̀ ọ̀hún sórí atẹ́gùn lórí ẹ̀rọ ayélujára lópin ọ̀sẹ̀ yìí. lálẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ 1 oṣù kejìlá yìí ní Ìyábọ̀ sọ̀rọ̀ lórí ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ ikú Mohbad. ó sì ṣàlàyé pé lọ́ọ̀yà àwọn méjèèjì ti kọ̀wé sí ara wọn tí bàbá Mohbad ti kọ̀wé sí Wùnmí láti sọ fún un nípa àyẹ̀wò ẹ̀jẹ̀ torí Wùnmí ti sọ lọ́sẹ̀ tó ṣáájú pé kò tí ì sẹ́nikẹ́ni tó bá òun sọ̀rọ̀ lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ kankan. àmọ́ ní báyìí wọ́n ti sọ fún un òun náà sì ti fèsì padà nípasẹ̀ lọ́ọ̀yà rẹ̀. ìyàwó Mohbad sọ pé dípò ibi méjì ọ̀nà mẹ́ta lòun máa faramọ́ kí wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. ọ̀kan nínú rẹ̀ sì gbọ́dọ̀ wáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti pé bàbá Mohbad tó béèrè fún àyẹ̀wò ọ̀hún ló gbọ́dọ̀ gbé gbogbo ìnáwó ìdí rẹ̀ pátápátá. ẹnìkan béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé ọmọ Mohbad tí wọ́n fẹ́ ṣàyẹ̀wò fún ti ní ìwé àṣẹ ìrìnnà tẹ́lẹ̀ ni àbí lára ìnáwó àyẹ̀wò ni èyí náà máa wà. níṣe ni Ìyábọ̀ Òjó bú sẹ́rìn-ín. ó ní òun kò rò pé ọmọ náà ní pásípọ́ọ̀tù tàbí físà tẹ́lẹ̀ o wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gba ìyẹn náà fún un ni. bákan náà ni ìyá Liam sọ fún bàbá ọkọ rẹ̀ pé òun gbọ́dọ̀ rí ìwé àṣẹ láti ilé ẹjọ́ tí wọ́n fọwọ́ sí i pé kí àyẹ̀wò ẹ̀jẹ̀ wáyé kóun tó gbà. wọ́n ní ibi tí ọ̀rọ̀ ọ̀hún sì ta kókó sí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ nìyẹn. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.